nàìjíríà padà wálé nàìjíríà padà wálé o lóko ẹrú tí ó ti lọ nàìjíríà padà wálé nàìjíríà padà wálé o lóko ẹrú tí ó ti lọ ẹ̀yin ọmọ ọlọ́run ṣòtẹ́yìn lọ́rùn orílẹ̀-èdè yìí ṣe rí ẹ̀yin onígbàgbọ́ o ṣòtẹ́yìn lọ́rùn bí nǹkan ṣe ń lọ lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn nàìjíríà lówó rẹpẹtẹ iṣu ń ta kòkó ń so oúnjẹ gbogbo yàyẹ̀yẹ́ láfíríkà pátápátá o nàìjíríà ló lówó owó wa yàrá epo pupa wa ń ṣàn bí omi òkun ìrọ̀rùn bá wa o lórílẹ̀‐èdè yìí ara ṣe é gbọ́ bí ẹni tó bá lọ sílé ìwé tó gboyè wọ́n ń jọ ní lójú orílẹ̀‐èdè yìí gbayì ògbẹ̀yẹ lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn kí lóhun tó wá ṣẹlẹ̀ o ará mi o kí lóhun tó wá ṣẹlẹ̀ o owó wa pọ̀ púpọ̀ o a kò tilẹ̀ mọ ohun tá ó fi ṣe àwọn olórí wa jókòó wọn ronú kí ni ká fowó wa ṣe o wọ́n pohùn pọ̀ wọ́n fi mọ̀ ṣọ̀kan wípé ká fi bọ̀rìṣà 1977 nàìjíríà gbàlejò rẹpẹtẹ iṣu ò ta mọ́ kòkó so epo ń gbẹ nàìjíríà kíwọ́ bá pò ìbínú ọlọ́run wọ́n ń sìn wọ́n ń bọ ọlọ́run mìíràn lójú ẹlẹ́dàá wọn wọ́n fọlọ́run sílẹ̀ wọ́n ń tọlọ́run mìíràn lẹ́yìn wọ́n ń bọ̀rìṣà wọ́n fọlọ́run mìíràn wọ́n tọlọ́run mìíràn lẹ́yìn wọ́n ń bọ̀rìṣà yé nàìjíríà ń bọ̀rìṣà ọlọ́run ra wọ́n níyè wọ́n kówó wa lọ sílùú mìíràn wọ́n ń febi para wọn àní nàìjíríà kíwọ́ bá pò ìbínú ọlọ́run kí ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà náà kí tẹ̀ ní problem orílẹ̀‐èdè nàìjíríà náà níbo la ti miss ẹ̀ níbo la ti sọ nǹkan nù you don't mean Nigeria the whole Nigeria is in darkness for like 2 weeks now torí lọ́yọ̀ state a pè wọ́n kò síná lọ́ṣun state mo bá wọn sọ̀rọ̀ kò síná ẹni tó travel lọ sábẹ́òkúta kò síná mo bá wọn sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ mi mọ pàtì tó níná o ṣùgbọ́n ibi tí mo pè kò síná wọ́n tún níbẹ̀ náà ní níbi ní Ìlọrin ẹ̀yin tẹ́ bá níná ẹ jẹ́ ká mọ̀ o lóṣogbo kò síná lọ́tún ilé kò síná for like 2 weeks kò síná rárá kò sí rárá kò ṣẹ́jú rárá and is that not too dangerous for the kind of Nigeria we have àwọn olórí wa ń travel out wọ́n mọ̀ wípé kán tó múná lọ fún ìṣẹ́jú kan wọ́n á ti pariwo everybody á ti múra sílẹ̀ wọ́n dẹ̀ mọ̀ wípé iná ò gbọ́dọ̀ lọ nítorí àwọn ènìyàn kan wà tó jẹ́ pé wọ́n fi oxygen mí àwọn èèyàn kan wà tó jẹ́ pé on electricity ní life wọn ló dúró lé lórí because humanity before pleasure humanity before money kí ló ṣe nàìjíríà gan àwọn past presidents nígbà tán bá wà ń bẹ̀ nàìjíríà máa lament tí wọ́n bá kúrò ń bẹ̀ tán tí another president bá bọ́ síbẹ̀ past president á máa sọ̀kò ọ̀rọ̀ sí present president pé kò ṣe eré that means past president mọ nǹkan tó yẹ ṣe ni kò ṣe past president wọ́n wá máa try láti máa correct new president fún nǹkan tó yẹ kó ṣe wọ́n wá máa condemn ẹ̀bi ẹni wípé kán dìtẹ̀ mọ́ ní house kan gbé kúrò ń bẹ̀ meanwhile they are not even better when they are there we don't have a better Nigeria we don't have a better Nigeria better yesterday in Nigeria
èmi ò gbàgbọ́ pa ní better yesterday in Nigeria, because for a very long time ni gbogbo olórin náà ti ń lament, làwọn bàbá wa náà ti ń lament. I used to say àwọn àgbẹ̀ tí wọ́n sọ Nigeria di giant of Africa, àwọn tó bá kọ́ ilé block nínú wọn, oko wọn pọ̀ lọ bí oko ẹrẹ́kẹni, bí Tọ̀rúnmìlà lọ́jọ́ sí. Kí ló ń ṣe Nigeria? I'm not pointing an accusing finger on anybody. Mi ò point ẹ̀ sí particular person. Mo kàn ń béèrè pé kí ló ń ṣe Nigeria? Are we okay? Are we all right? Tó bá ń sọ orílẹ̀-èdè tí Ọlọ́run bless jù láyé, Nigeria ni. Atmosphere wa dá, seasons wa dá. A nígbà ọyẹ́ lọ́tọ̀. Ìgbà ọyẹ́ yẹn a máa mọ̀ pé yes, ọyẹ́ mú. Ìgbà ẹ̀rùn a máa mọ̀ pé ìgbà ẹ̀rùn mú. A tún máa ṣàgbàdo ẹ̀rùn. A tún rí gbìn. Ìgbà òjò, a mọ̀ ìgbà òjò sọ́tọ̀. Àwọn kan wà tó jẹ́ wípé àsìkò ọyẹ́ wọn tó ń pè ní winter tiwọn, àsìkò òjò títí wọn, orí block ni wọ́n á máa dúró lé lórí. Yet they are living fine. Tó yẹ pé àsìkò ooru wọn, wọ́n á fẹ́, tó bá lọ jẹ́ wípé irú àwọn yẹn ní Nàìjíríà, àwọn èèyàn tó màmá ti kú màmá pọ̀ gan. Tó jẹ́ pé nínú ilé oníkálùkù ní heater, oníkálùkù ní AC nínú mọ́tò, táyà mọ́tò lè bàjẹ́ anyhow because gbogbo ọ̀nà dá. Gbogbo ọmọ Nàìjíríà wá ń jápa. A ní gbogbo nǹkan. What is wrong with Nigeria? Kí ló ń ṣẹlẹ̀ sí gbogbo sectors Nigeria? Agriculture and corporation wa, nothing, zero. And plant, àwọn àgbẹ̀ wa wọ́n ń gbìn nǹkan. Ikú ń pa wọ́n. Kò dẹ̀ sí nǹkan kan tí anybody rí ṣe sí. For a very long time, we lost a lot of lives. Mo ti ẹ̀gbọ́ tí wọ́n sọ wípé ibi tí wọ́n ń babọ̀ ni wípé kí gbogbo natural crops, kí gbogbo natural seed, kí gbogbo ẹ̀ kó perish, pé that is why they are killing the farmers. Mo mọ̀ pé irú àwọn America yẹn, wọn ò jẹ́ fi country wọn sílẹ̀ sínú ewu. Kọ́ máa gbọ́ pé plan kan ń ṣẹlẹ̀ àbí nǹkan kan ṣe, kọ́ dẹ̀ má ṣe nǹkan kan sí. Kí nǹkan dẹ̀ máa bàjẹ́ lọ. What is wrong with Nigeria? Ṣé Ọlọ́run ra wá níyè ni? Àbí what is wrong with us? Wọ́n ní nígbà tí wọ́n bá pa àwọn natural seeds yẹn tán, wọ́n ní àwa ní láti lọ máa ra seed lọ́wọ́ àwọn tí wọ́n máa produce ẹ̀ fún wa. I'm not mentioning anywhere o. Torí pé Nigeria kò sí, nígbà tí Nigeria ò lè care fún odidi ìlú, lè wọ́n wá care fún ẹyọ ẹ̀mí kan. So tá bá ti lọ ra seed yẹn, tá bá ti gbìn, nígbà tí gbogbo natural seed tọ́lọ́run ṣe fún wa tó bá bàjẹ́ tán, tá à ní mọ́ rárá, bó ti jẹ́ pé gbogbo yẹn ò lè possible, Ọlọ́run ní gbà. Eléyìí tá wá máa lọ rà yẹn, ẹ̀ẹ̀kan péré náà ní lifetime ẹ̀. Tá bá ti gbìn, eléyìí tó jáde látara ẹ̀, a lè rí gbìn mọ́. A ní láti padà lọ sí ibi tá ti rà láti lọ máa rà. So another country ni ó tún wá mọ́ ta seed fún wa. What is wrong with Nigeria? Bọ́lọ́run ṣe bless wa tó. Coal and mine, níbo ni gbogbo àwọn natural resources wa wà? Petroleum, kí ló ṣẹlẹ̀ sí crude oil wa? Kí ló ṣẹlẹ̀ tí odidi ìjọba orílẹ̀-èdè Nigeria ò lè ní refinery? Ta ní odidi mẹ́ta, ṣówó là ní ni? Ṣé Nigeria ò ní owó gan láti build refinery ká tó tì sí Dangote? Ṣé Dangote lówó ju Nigeria lọ ni? Mi ò appreciate ẹ̀ ń tèmi ná. Wàláì. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé crowd máa follow, mi ò tẹ́wọ́ gbà. Tí Dangote bá ní, tí odidi orílẹ̀-èdè Nigeria bá ní, kí ló bàdí ń bẹ̀? Odidi orílẹ̀-èdè Nigeria wà ní agbára láti ní refinery. A dẹ̀ ní refineries mẹ́ta. Ẹ má sọ pé gbogbo refineries yẹn kàn déédéé collapse o. Àwọn ènìyàn kan ló máa wà behind ẹ̀. Torí mo gbọ́ àwọn àṣírí kan tó ń tú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wípé ṣekúṣẹyẹ kan lórílẹ̀-èdè Nigeria, òun ló máa sọ nínú ìjọba kan increase owó epo, àwọn náà tún máa lead ìjà fún wa. Gbogbo àwọn òṣìṣẹ́ tó ń jà fún ìyà ń jẹ àwọn òṣìṣẹ́, irọ́ la bá nídìí ẹ̀. Èmi máa ń sọ fún gbogbo wọn nígbà yẹn náà, nígbà tó ń ṣe meeting, táwọn òṣìṣẹ́ ń ṣe meeting irọ́ wọn yẹn, mò ń sọ fún wọn pé ẹ̀ ń deceive ara yín ni. Spirit tèmi ò tẹ̀lé. Wàláì mú lẹ́lẹ́rìí. Nǹkan tí spirit mi bá dẹ̀ ti tẹnu mọ́ lemọ́, wàláì ọ̀rọ̀ ni. Bó bá sọ fún mi, kò sí nǹkan tí spirit mi sọ fún mi láyé tí mo go against tèmi fúnra mi ò jẹ ìyà ẹ̀. Kò dẹ̀ sí nǹkan tí spirit mi sọ fún èèyàn
tẹ́ni tí mo sọ fún go against tí ẹni yẹn ò jẹ ìyà ẹ̀. Ẹ̀bùn tọ́lọ́run fún ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Kí ló wà nínú èèyàn kan tá fi lọ sọ pé ẹ lọ increase owó epo, ẹ jẹ́ ká fìyà jẹ wọ́n? Kí ló ń gbénú ẹni èèyàn kan? Kí ló ń gbénú èèyàn? By that time máa bú odidi president. Nígbà tó bá tún bá president náà sọ, òun náà tún agree. Kí ló ń gbé inú set of people kan pé kíyà máa jẹ àwọn èèyàn tí wọn ò dẹ̀ care? Kí ló ń gbénú wa ní Nàìjíríà? What is wrong with us? Bá a mú tìjọba kúrò, ilé iṣẹ́ tí personal person náà bá dá sílẹ̀ bí ẹni pé káwọn òṣìṣẹ́ yẹn máa ṣiṣẹ́, owó tán fún wọn ò nítumọ̀, wọn ò tún ní sanwó oṣù 3, wọn ò ní sanwó oṣù 7. Ọmọ chairman á dẹ̀ máa lọ sílùú òyìnbó, á máa bọ̀. Ọmọ chairman á máa change mọ́tò lójoojúmọ́. Ọ̀tọ̀ lẹni tó ń fọṣọ, ọ̀tọ̀ lẹni tó ń lọṣọ. Tó bá jẹ́ pé wọ́n ń gbéyàn lọ ya ìgbẹ́ ní Nàìjíríà ni, tó bá yẹ kó possible ni, àwọn ọmọ wọn ò ní máa fẹsẹ̀ ara wọn rìn lọ sí toilet. Kí ló ń gbénú ẹni tó ń wò wípé ìyà kan jẹ àwọn èèyàn kan tí ìyà yẹn ò dẹ̀ move, tí wọ́n dẹ̀ máa pariwo tí ò dẹ̀ ní move àwọn ènìyàn tó wà nídìí ẹ̀? Mi ò point accusing finger sí anybody. I'm pointing the accusing finger to this country, Nigeria. What is wrong with Nigeria? Kí ló ń ṣe wá? Odidi Nigeria ò lè ní refinery. What is our problem? Kí ni problem wa? A bá omi lórílẹ̀-èdè Nigeria nígbà tán bí àwa ní. In 70s, in 60s, even early 80s. Alápatà la gbé nígbà yẹn. Omi tí ìjọba fún wọn ní Mòkúrò ló jẹ́ kí wọ́n máa pe tap water ní Mòkúò. Mòkúò náà ń pe tap water nígbà yẹn. Ajá lọ pọn mi Mòkúò. Kò síbi tí wọ́n ṣe omi sí ní Ọ̀ṣun state nígbà yẹn, Ọ̀yọ́ state of then. Omi Mòkúrò ni wọ́n ń pè, tí wọ́n máa very solid stand náà máa mọ fún tap water báyìí. Wọ́n á wá rí ọ̀pá tap water yẹn bọ inú ẹ̀. Omi tó dẹ̀ ń jáde nínú ẹ̀, omi àwọn èèyàn á wá tò, wọ́n á dẹ̀ máa pọ́n. Àtìgbà yẹn náà ti máa ń jà nídìí odò. Àwọn èèyàn ò kí ń, tán bá gbẹ́ kànga wọn kì í mú, wọ́n fi máa fọṣọ ni. Àwọn èèyàn lọ síbẹ̀, wọ́n á pọnmi sílé very solid. Bí àwọn kinní yẹn dẹ̀ ṣe ń bàjẹ́, òun náà ni ó dẹ̀ ń perish lọ bẹ́ẹ̀. No maintenance culture. Kí ló ń ṣe Nàìjíríà? Wọ́n ní pé gbogbo ibi tá a kọ́lé sí, wọ́n ní lórí títì ni. Báwo ló ṣe jórí títì? Ṣáwọn tó wà ní Nàìjíríà tó ń darí wa nígbà yẹn ò lajú débẹ̀ ni? Tí lanes fi jẹ́ 6 lórí paper tó jẹ́ pé ẹyọ kan ni wọ́n fún wa, táwọn èèyàn ti kú. A kàn ń bú àwọn ìjọba òde òní. Ó kàn yẹ pé bí wọ́n ṣe ń wó ilé àwọn èèyàn yẹn, ó yẹ kí wọ́n máa feel pains yẹn pé àwọn tá a wó ilé wọn yìí, kí ló máa padà wá jẹ́ fate wọn? Níbo náà fẹ́ gbé? Lásìkò tí wọ́n kọ́lé, wọ́n máa sọ wípé sìmẹ́ǹtì 1 kobo náà ń tà. 1 kobo náà ń tà. Ṣé àwọn èèyàn rí 2 naira tó fẹ́ fi kọ́ ilé tí wọ́n bá ń kọ́ dídí ilé ní 2 naira ni? It was hard then as it is hard now. Èèyàn mélòó ló ní mọ́tò? Àwọn àgbẹ̀lọba tí wọ́n sọ Nigeria di giant of Africa. Àwọn àgbẹ̀lọba tí wọ́n sọ Nigeria di giant of Africa. Mélòó nínú wọn ló lè kọ́lé block? Ta ló lè kọ́lé block nínú wọn? What is wrong with Nigeria? Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí n call tó ń pè mí yẹn. Ẹ má bínú. Èèyàn gidi kan ló ń pè mí, but màá pè wọ́n padà tí mo bá parí. Health. Orílẹ̀-èdè Nàìjíríà. Government ṣẹ̀ṣì ń gbọ́ mi because call yẹn ń lọ mi ò gbé. Government hospitals 0. Àwọn wo ló ń kó owó equipment hospital jẹ? Owó tí àwọn hospitals yẹn ń gbà, níbo ni wọ́n ń kó sí? Ṣé àwọn owó tí wọ́n ń gbà yẹn ò lè maintain hospitals ni? Private hospitals ló máa ní gbogbo àwọn nǹkan tí personal person bá dá hospital lẹ́ǹsìn, a máa ra gbogbo nǹkan tá jẹ́ kó máa tà.
bí èèyàn bá sick, ìyá ọkọ mi sick, wọ́n gbé wọn lọ sí hospital nígbà yẹn, wọn ò rí oxygen tó máa fix mọ́ wọn immediately because there was an incident that happened then, and the good mother passed away just like that. Now count how many people we have lost, how many lives we have lost in Nigeria. Health ní ilé ìwòsàn ìjọba, aláboyún á máa round nílẹ̀, aláìsàn á máa round nílẹ̀, kò sí provision kankan fẹ́ni tí ò lówó lọ́wọ́. Kò sí provision kankan fún opó, kò sí provision kankan fún arúgbó owó máa jìyà lọ, kò sí anything. And gbogbo àwọn facilities yìí, gbogbo àwọn benefits yìí, ó ní àwọn èèyàn wa ń gbà níta. Health is nothing, kò sí nǹkan kan bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi kú, mo mention UCH. Wọn ò lè gbé sí mortuary ní UCH tó ti ń ṣiṣẹ́. What is wrong with Nigeria? Ẹni tẹ́ ẹ bá fẹ́ kó kú, ẹ gbé lọ sí private hospital. Torí gbogbo nǹkan tí wọ́n máa lò fún ní government hospital kò sí. Agriculture, nothing. We are not producing anything. Labor productivity, nothing. Kò sí nǹkan kan tá ń produce ní Nàìjíríà. Lẹ́yìn ata, tàtàṣé, a dẹ̀ tún tì síra wa ni. A lè produce kankan. Ordinary toothpick a ní. Multinational company ní gbogbo nǹkan tá ń lò ní Nàìjíríà. Látijọ́ táwọn Michelin tó ti gbé táyà wọn lọ, àní táyà mọ́. Bí ọmọ Nàìjíríà bó initiate nǹkan tó create anything, effort yẹn, brain yẹn gbogbo ẹ̀, ó máa gbà wọlé ni. Ẹnìkan lọ́yọ̀ state nígbà kan ìgbà yẹn ṣe fẹ̀sọ̀ ló gbà. Ó wá gbé, ó ṣe submersive pumping machine lẹ máa ń pè. Ó ṣe pumping machine nígbà yẹn, ó dẹ̀ wá gbé bá mi, tó ṣe tó kìbọnú omi, tó dẹ̀ pump omi láti inú kànga. Mo make sure wípé ó dé government office ní time yẹn. Instead kan gbá ẹni yẹn mú, kan rán lọ sí abroad, kó lọ tún wá kọ́ dáadáa níbi tí wọ́n ti ń kó wá, kó wá mú irú ẹni yẹn padà sí Nàìjíríà, kó wá dá ilé iṣẹ́ ńlá kan sílẹ̀ wípé submersive pump la fẹ́ máa produce o, Nigeria made. Kó wá fi òun head ẹ̀, kó wá kó ọmọ sí lábẹ́. Irọ́ o, ṣe ni wọ́n ní kó lọ mú tax 350,000 naira wá, mi ò lè gbàgbé. Talent yẹn dẹ̀ wà buried just like that. Wọ́n wá ń ṣọ́, wọ́n sọ fún wípé wọ́n gbọ́dọ̀ rí kó produce anything. Mi ò mọ bí tí màá yẹn wà mọ́. Àwọn sájẹ̀mù tá ń lò ń gbà yẹn tán tààrà ní 27,000 naira bírò lára sájẹ̀mù nígbà yẹn, gbogbo èyí ó ti rámọ nínú. Bí talent yẹn dẹ̀ ṣe perish nìyẹn, máa yẹn sun ẹkún ní iwájú mi. Wọ́n ní kó lọ mú 350,000 naira kó tó lè bẹ̀rẹ̀ sí ní produce. Ṣé lè tó produce yẹn gan ṣó ti last? Tán bá rí ọmọ wa tó ń ṣe nǹkan kan tó dúró ore, kó support irú ọmọ yẹn. Tẹ́ ẹ bá post anything ní online, ẹ rí wípé mi ò kí ń share, mi ò kí ń kọbi ara sí. Bá má show ẹ̀ lórí WhatsApp, mo máa ń sọ fún wọn wípé talent eléyìí ò ní pẹ́ kú, because Nigeria government will not do anything about it. Gbogbo àwọn ọmọ wa wá dolórin, àbí? Nígbà tó jẹ́ pé talent tó wà tó jẹ́ pé tó jẹ́ pé ó wọ inú productivity lọ, kò sẹ́ni kankan tó máa gbárùkù tì wọ́n. Everybody want to sing, everybody want to do olóṣó, everybody want to do yahoo. Electricity for the past 2 weeks, most part of Nigeria, tí ó bá ń ṣe every part of Nigeria, ṣé ó yẹ kí orílẹ̀-èdè wà nínú darkness for 2 days? Ṣé kò yẹ kí ẹ̀rù máa bà àwọn olórí orílẹ̀-èdè Nigeria wípé ní àárín ọjọ́ méjì yẹn nǹkan ńlá ló lè ṣẹlẹ̀? Kí la ti lose nípa iná wa tí ò dúró re? Bill ò dẹ̀ dúró. Kó tó mú bill wá lẹ́ẹ̀kejì, wọ́n á ti máa sọ, kí náà máa ń kọ sórí ẹ̀ náà, due for disconnection or whatever. Iná tí wọ́n enjoy. Bọ́ bá tiẹ̀ máa mú wá pàápàá òru ní. So you can only use it for fun. Àbí ta ló máa sáré jí lóru, ta sáré lọ máa ṣe nǹkan tó yẹ kó ṣe. Aṣọ rírun ọmọ Nàìjíríà ń wọ̀ kiri. Ìbànújẹ́ àti ìpọ́njú yẹn ó dẹ̀ ti jẹ́ kí ọmọ Nàìjíríà kí gbogbo wa di ará oko. Àfi àwọn tó ń rí bẹjẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́, àwọn tó dẹ̀ ń rí bẹjẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ jẹ́ ń sọ wọ́n fún yín. Àwọn olóṣèlú,
àwọn olóṣó, àwọn ìkà, àwọn tó ń ṣe business igbá tí ń bọ́ ní orí wọn. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Mo ní ọ̀rẹ́ tó ń taṣọ tó yẹ pé tó bá ń sọ̀rọ̀ 5 million naira tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa ń sọ bí ọ̀rọ̀ 5,000 naira. Tó bá ní kó wá fúnyàn ní 10,000 naira sí ó máa ń rojọ́ ni. Igbá tí ń bọ́ lórí àwọn tó ń ṣe legit business. Àwọn tó ń ṣe legit business gan wọ́n mú irọ́ mọ́. Rí bọ̀bọ̀ tán sọ wípé ó lọ ń gbé àwọn èèyàn, ó lọ ń gbé àwọn èèyàn yẹn. Kí ló ń tà? Ó ń ta táyà. Ó gba $2,000 lórí ẹni ẹlẹ́ni, ó lọ já táyà. Development, nothing. Transportation, nothing. Tí ò bá ti sí petrol, tí ò bá ti sépo, kò sí transportation. Ẹ jẹ́ ká record orí títì wa fún wa ń sìn. Ṣé government ò fi ilẹ̀ rárá? Ẹ já record orí. Mi ò bú ìjọba o. Torí pé bí ìjọba kan bá ti ń bọ́ bẹ̀, nígbà tí Buhari fẹ́ bọ́ síbẹ̀, mo sọ láàrin àwọn èèyàn mi. Mo ní kò bá dẹ̀ bẹ́tà kí Buhari kó má bá wọn dupò yìí. Orúkọ rẹ̀ tó dẹ̀ ti dá díẹ̀ ní àsìkò ìdí àgbọn yẹn. Kó dẹ̀ ọ̀rá maintain ẹ̀ kó má wá ṣe president Nàìjíríà nítorí pé Nàìjíríà ti dahoro. Bí Nàìjíríà dẹ̀ ṣe dahoro yẹn, owó tó ń jáde nínú àpò Nàìjíríà as salary àwọn èèyàn kan lóṣooṣù kò dúró. Àwọn workers dẹ̀ nìyí kò ń ṣẹ́yọ èèyàn kan ló máa determine wípé nǹkan tí kẹ́ ṣe rè. Abu Buhari bubububu nígbà yẹn ó fáwọn èèyàn kan ní owó ni wọ́n fi kàn fi settle gbogbo problem tó wà ńlẹ̀. Àwọn tán ní kàn fi settle wọn. What is wrong with Nigeria? Orí títì ti dá kẹ́ tó lè rí àwọn mọ́tò tó ń ṣiṣẹ́ ìgboro tó máa rìn lórí títì. Ó ti dá gbogbo àwọn tó ní personal cars pátápátá gbogbo wọn ni wọ́n ti jókòó lé. Àwa à ń bẹ lọ́hùn ó kù bí tá a ti fẹ́ rí bíi 15 million naira tá a máa fi ra Corolla. Mo rógo ká ní mo ti mọ̀ nígbà yẹn kí n ti rọ́jú rà tí mo ti ń ráwọn èèyàn tán ní problem tí mò ń kọ́ bówó mọ́tò kí ṣé màá wá dájú ni kéèyàn kú. Gbogbo sectors ti kú. Kí ló dé? Justice, nothing, zero. Bí èèyàn bá kú Nàìjíríà ó kú dunra ẹ̀ ni. Zero ni justice. Àfi tó bá rí ẹni tó gbóná jejeje. Internet ló tún help Nàìjíríà ń sìn. Nígbà tán bá pariwo wọ́n tún ti fẹ́ máa gbójú kúrò lórí internet ẹ máa pariwo wọ́n á máa wò ní. Everybody ló wá ń secure ara ẹ̀. No security. Kí wọ́n máa sọ wípé nǹkan kan báyìí ń ṣẹlẹ̀ níbì kan tàbí kó gbọ́ information kan wípé àwọn èèyàn kan ti débì kan wọ́n dẹ̀ léwu kán dẹ̀ gbé síta kí government dẹ̀ má ṣe nǹkan kan nípa ẹ̀. Òyìnbó ò ní ṣerú ẹ ibi táwọn èèyàn wá ń lọ tán relax tẹ́ ń bú gbogbo àwọn ọmọ wa pé wọ́n ń jápa. Òyìnbó ò ní ṣerú ẹ. Àwọn ọmọ wa àlejò ní gbogbo àwa tá wà ní Nàìjíríà. Nítorí pé tá bá dọ̀hún we feel protected, we feel at home. Gbogbo everybody tí wọ́n bá sọ wípé ń sìn o gbogbo èèyàn tó bá wù láti sọ wípé wọ́n fẹ́ travel abroad àyè ti wà pé bá jẹ́ trillions. Tó bá fi máa tó 7 days àwọn tí wọ́n fẹ́ gba orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ àwọn máa lọ opportunity torí kò ní sẹ́yẹ nílùú ìmọ̀. I'm very sure of that. Ṣé kò máa pain wa bí àwọn ọmọ wa ṣe ń jáde lọ sí ìlú mi tí ẹyọ èèyàn kan ń ṣiṣẹ́ èèyàn mẹ́rin. Ẹyọ èèyàn kan ló ń ṣiṣẹ́ èèyàn mẹ́rin. Àbúrò mi kan fẹ́ wá sí Nàìjíríà wọ́n ní kó train aláwọ̀ funfun 4 fún ibi tóun nìkan ti ń ṣiṣẹ́. Ó tún train wọn wọ́n sá lọ tán ní kọ̀ọ̀kan ni wọ́n lè dúró. Wọ́n mọ̀ wípé iṣẹ́ èèyàn 4 lẹ́yọ èèyàn kan ń ṣe. But kudos to them bí wọ́n kàn tẹ̀ ẹ̀dẹ̀ wọ́n ṣe ń ààbò àwọn ọmọ wa. Transportation, nothing. Gbogbo mineral resources wá dà. Kí ló dé tí wọ́n ń kó crude oil títí wá lọ sí òkè òkun lọ ṣe tán ẹ̀ṣẹ̀ wá import wọ́n export crude oil wọ́n ẹ̀ṣẹ̀ wá import epo wá fún wa àwa ń ra epo ní ọ̀wọ́n gógó. What is wrong with the subsidy tí wọ́n yọ? Ṣé bí wọ́n sọ wípé àwọn èèyàn kan ló ń pín subsidy? Kí ló dé tán wá yọ subsidy tó wá affect ọmọ Nàìjíríà? Hey. Education parallel. Ẹ ń pọ́n wa ṣé mọ̀ pé ẹ ń pọ́n wa ẹ máa ń ṣé mọ̀ pé gbogbo ìjọba ni mo kó síbí ẹ ń pọ́n ìjọba àtẹ̀yìnwá àwa ń fi ìjọba tí à ń complain nígbà yẹn a fi ń yin ìjọba
à ń fi ìjọba tá a ti ń complain à ń fi yin ìjọba tá a mock a fi yin ìjọba inú ìjọba tá a ti kémù rora a fi yin ìjọba tá a ti ṣe cartoon wọn tá a ti bú wọn a fi yin ìjọba ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gan mọ àwọn àmọ́ nǹkan tá a fẹ́ tíjọba kan bá débẹ̀ tára bá ti ní wá díẹ̀ sí a máa hail ìjọba tá a bú àmọ́ nǹkan tá a fẹ́ àwa máa ṣépè fẹ́ni tó wà ń bẹ̀ àtúnwá máa gbàdúrà fẹ́ni tá a ṣépè fún lánàá wọ́n ti gẹ̀ẹ́tì wa wọ́n mọ̀ wípé tá bá ti pa wọ́n nígbà tẹ́ni yẹn bá sọ wípé kán fowó kówó epo wọ́n ló máa sọ fún wọn pé tán bá ti pariwo ẹni tán dìjọ wà nínú conference tán jọ ṣe ló kúkú sọ o oníkálukú abititi ẹ lára o àwa tẹ̀yìn àwa tá lọ sí school Bọ́lá Ìgè ní 80s school Bọ́lá Ìgè làwa lọ 80s ṣé 81 ní Bọ́lá Ìgè wọlé 1980 mo rántí pé mo dìbò lórí field AUD nígbà yẹn mo dìbò fún Bọ́lá Ìgè ni mo dìbò fún torí ẹgbẹ́ aṣẹ́gbẹ́ Awólọ́wọ̀ kan ni wọ́n ń ṣe lérí ọ̀dọ̀ wa àwọn kan ń ṣe NPN àwọn kan ń ṣe UPN kó tó dájà lé kí mo dá kẹ́kẹ́ àti fẹ̀kọ́ tó fẹ́ dé irú tó ẹ́ pọ́lọ́run ló yọ wá mo dìbò Bọ́lá Ìgè gbàrọ́gùdù lẹ́ ń pè wá ń gbà yẹn àwa tá a lọ sí school Bọ́lá Ìgè wọ́n appreciate ẹ̀kọ́ ọ̀fẹ́ ìgbà yẹn torí pé wọ́n believe yìí pé ní nǹkan tó yẹ ká ní tó government ló produce lọ́kà fún wa OYSG cream colour and brown colour cream colour lára ẹ̀ brown colour lórí ẹ̀ lọ́kà kan àga yẹn deep kí la máa pe ṣe lilac nìyẹn deep lilac lọ́kọ́ la máa pe yẹn àga onírin àwọn náà produce ìwé fún wa o dórí atlas dórí mathematical set dórí ruler tó jẹ́ pé tá a bá ti ń wọlé term kan báyìí ìwé tuntun ni a máa kó gbélé tá ti gbà tẹ́lẹ̀ a máa kó sílẹ̀ wọ́n provide fún wa dórí big notes tó jẹ́ pé ẹni títí ẹ̀ bá tán ló máa rà nílé títí wa àlówó ẹ mọ̀ pé mo ti máa ń sọ àlówó ńlé wa o ẹnìkan kan ò lè fi bú mi o pa àlówó bẹ́ẹ̀ ni àlówó ṣùgbọ́n kí ìyá tó jẹ nǹkan mú ọmọ bàbá mi lára kọ́ ọmọ bàbá mi tó sọ pé òun fẹ́ ṣe ọ̀kánjúà nǹkan ní nǹkan orí ọmọ yẹn ti burú torí kò sẹ́ni tó ń ṣọ̀kánjúà nǹkan ní nǹkan lé wa mo fi sọ bẹ́ẹ̀ tá a bá ti wọlé gọ́fìmẹ̀ntì á kówé fún wa bàbá mi tún wa wọ́n máa fún wa ní pálí ìwé kọ̀ọ̀ màmá mi á gbé pálí ìwé kọ̀ọ̀kan fún wa torí tí màmá mi ń tà nìyẹn bàbá mi lè sanwó ẹ̀ 2020 ló wà níbẹ̀ àbí 21 ni gọ́fìmẹ̀ntì máa fún wọn á gbé fún wa pé tí ìwé yín bá ti ń tán kóníkálùkù máa mú tó o bá lò ń lòkulò tó o bá já tó o fi ṣe ijó béèlè má padà wá bá mi o oníkálùkù máa gbé títí ẹ̀ pamọ́ wọ́n á fún wa ní big note wọ́n á fún wa ní ti àwọn ọmọ primary school wọ́n á fún wọn ní ti maths wọ́n á fà wá ní 60 leaves ní pálí kọ̀ọ̀kan ni bàbá mi máa rà fún wa lẹ́yìn eléyìí tí gọ́fìmẹ̀ntì fún wa wọ́n dẹ̀ ṣe ń sọ fún wa wípé gbàrọ̀gùdù ni education wa pé kò múnádóko what is wrong with Nigeria lẹ́yìn ìgbà yẹn tí Nàìjíríà máa ṣe ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọ fúnra àwọn parents ni wọ́n ń ra àga bó dẹ̀ ṣúọ̀ pé lórí ìwé wọ́n ti fún wọn lága àwọn ọmọ Nàìjíríà wá ń jókòó lórí block ó dẹ̀ káàkiri lórí gbogbo internet irú local government yẹn irú ìlú yẹn irú state yẹn kò dẹ̀ wá nǹkan kan ṣe sí kò wá sí nǹkan kan tá a complain tó wá move anybody mọ́ mo gbọ́ wọ́n ní pé níbì kan ní Sàfàrà pé wọ́n kàn ti ń regulate nọ́mbẹ̀ tó bá fáwọn kan níná bóyá bíi 2 hours wọ́n ní wọ́n á pa wọ́n á tún fáwọn kan níbi 2 hours wọ́n á máa rotate ẹ̀ bẹ́ẹ̀ yẹn so that wọ́n á níná wọ́n ní níná wọ́n á níná wọ́n ní níná nítorí pé ṣé megawatt àbí kílẹ̀ lẹ́yìn produce kò pọ̀. What is wrong? Technology zero ni wá ṣe ti rí íńtánẹ̀tì ti gba gbogbo ohun tá a fi ń sọ̀rọ̀ láyé wa íńtánẹ̀tì ti gbà lọ́wọ́ wa íńtánẹ́ẹ̀tì ní ó polówó ọjà díẹ̀ ló kù kí íńtánẹ́ẹ̀tì ó máa ránṣọ íńtánẹ́ẹ̀tì ló ń produce gbogbo nǹkan àwọn onífọ́tò òrìṣẹ́ ṣe mọ́ afẹ́ni tó bá fẹ́ ṣe wedding tó wá sọ pé tán bá ti bóun ṣe tán kọ́ bóun ṣe album àdẹ̀ kì í fi fọ́tò ṣera wa àfi ń ṣera wa lálejò mọ́ wọ́n á tún sẹ̀ǹdẹ̀ sórí fóònù ẹni yẹn náà íńtánẹ́ẹ̀tì àtúbà wa keep ẹ̀ láìpẹ́ ń sìn rọ́bọ̀tì ó tún gba gbogbo yòókù lọ́wọ́ àwọn èèyàn internet technology àsìnbì kankan kí là ń tò àtò nǹkankan Nàìjíríà ló kọ́kọ́ discover computer a dẹ̀ lose kíní yẹn a lose ẹ̀ fún another country Nàìjíríà tó pijó a dẹ̀ lose ẹ̀ fún another country what is wrong with Nigeria ṣẹ́rí pé I'm not attacking the present government
I am asking from the day of our independence, nígbà tí ó yẹ kí títì wa kó jẹ́ lane mẹ́fà tí wọ́n fún wa ní ẹyọ kan, owó 5 yòókù níbo ló wà? Why tí ìjọba dẹ̀ ń wo àwọn ènìyàn tí wọ́n ń kọ́lé sí orí títì tó wá jẹ́ pé future wa lọ tell lórí wa, tí wọ́n ń wọlé mọ́ opó lórí, tí wọ́n ń wọlé mọ́ aláìlọ́kọ lórí, tí wọ́n ń wọlé mọ́ ẹni tí ó yẹ pé ó ti ṣiṣẹ́ gbogbo nǹkan ti tán, tí wọ́n ń wọlé lé arúgbó lórí, tí ẹkún àti ikú wá pọ̀. Ẹ wò, wọ́n wó àwọn shops kan, kudos to Governor Ṣèyí Mákindé o. Wọ́n wó àwọn shops kan ní Gbági o, tí wọ́n ní pé wọ́n fẹ́ tún kọ́. Ẹni tí ò ní sùúrù ẹnìkan kú nínú wọn, torí wọ́n wó tòkè wọ́n wó tìsàlẹ̀, instead kò ní sùúrù because wọ́n ti ń tún kọ́ o. Wọ́n ti ń tún kọ́, wọ́n mandate àwọn tó ní shops yẹn tí wọ́n fi àwọn oríṣiríṣi kọ wípé kán kọ́ ní sìmẹ́ǹtì ni o. So àwọn tó ní náà ni wọ́n dá padà fún o. Ẹlòmíì wọ́n wó ṣọ́ọ̀pù òun, bó ló ń ṣe ń bó ló ń fẹ́ kẹ́rù sí, ẹni tó kú wà nínú wọn. Ẹ wá wo, ṣé mọ̀ pé ẹni tó ní hope tí ò farabalẹ̀ nìyẹn. Ẹ wá wo àwọn tí wọ́n wọlé lórí ní all over Nigeria tí wọ́n ní hope. Tó bá sọ fún wọn láàrin oṣù kan tí ò easy rárá, kẹ́ tó ṣẹ́jú pé katakata ti débẹ̀. Kò sí human feelings ní Nigeria yìí. Kò ń ṣe lọ́dọ̀ ìjọba nìkan o, kò sí lọ́dọ̀ landlord, kò sí lọ́dọ̀ caretaker. Àwọn caretaker Nigeria náà sọ ilé Nigeria di wíwọ́n báyìí. Mo ní ọmọ kan, ọmọ yẹn ò lọ́kọ, òun nìkan ló ń kó ọmọ 3 kiri nílé ayé rẹ̀. Ọmọ rẹ̀ gan parí school, gbogbo ọ̀nà ni mo fi bá ọmọ yẹn wá iṣẹ́ nígbà tó ọmọ yẹn parí ní institution. Ọmọ yẹn ó lọ bẹ̀rẹ̀ studio. Ibẹ̀ ni mo ti ṣe, ọ̀dọ̀ ọmọ yẹn ni mo ti ṣe, bàbá mi ní jígì ẹ̀rí pórin yẹn ò wà òkè. Mo mọ̀ọ́mọ̀ lọ fira mi ṣe test transmission lọ́dọ̀ ọmọ yẹn ni. Òun ló lọ bá mi ṣe, òun ló ṣe bàbá mi ní jígì iyebíye ẹ̀rí pé kíní yẹn ò wà òkè dáadáa. Tí n bá fẹ́ fi ṣe real orin, máa padà sí studio. Mo sanwó fún o, mo repo mo dẹ̀ sanwó fún. Mo fira mi ṣe test transmission fọmọ yẹn ni. Wọ́n fẹ́ gba ilé. Landlord sọ wípé kí wọ́n san flat ni o. Landlord sọ wípé kí wọ́n san 50,000. Caretaker dẹ̀ bá landlord yí pé 50,000 ti kéré jù. Ó dẹ̀ bá wọn yí owó lé sí 120. Òun náà dẹ̀ lòun fẹ́ gba 100,000. Níbo ló ti fẹ́ rí? Ṣé rí pé ìjọba ni gbogbo yín máa ń bú, but individually láàrin ara wa ṣá láàánú bí nǹkan ṣe le tó yìí ni àwọn landlords kan tó ń fowó kún owó ilé náà tó ń léyàn jáde nítorí pé wọ́n ti rówó oṣù 2 san lásìkò yìí tó yẹ kájọ máa gbà fúnra wa. Lásìkò yìí àwọn ìjọ Ọlọ́run ò fẹ́ mọ̀ bóyá olówó lọ́wọ́ àbí olówó lọ́wọ́, wọ́n mọ̀ pariwo lé àwọn èèyàn lórí ni owó tó yẹ kán san, owó tó yẹ kán san, owó tó yẹ kán san. Ní àsìkò yóò yẹ kí gbogbo churches kan rest anything, kan kéèyàn ra máa dá ìdámẹ́wàá àti ọrẹ, kan rest gbogbo nǹkan. A fẹ́ kọ́lé ni, a fẹ́ ra àga ni, a fẹ́ ra gbá ni, a fẹ́ ra wo ni. Tí mo bá ń sọ, mo sọ̀rọ̀ kan nígbà tí mo ní if they want need money, wọ́n máa ń bú àwọn kan ń bú pastor mi. Pastor ti tèmi níbi tó wà, ó máa ra nǹkan sínú church pẹ̀lú owó ara ẹ̀, not to da àwọn ọmọ ìjọ láàmú, because Ọlọ́run ti gbé wọn ga ju bí tán wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. Kò sí consideration. Pastor cannot help ọmọ ìjọ, ìyàwó pastor cannot help ọmọ ìjọ. Kò ṣẹlẹ̀ ní church tèmi. So I know what I'm saying. Manufacturing, we are not manufacturing anything. Ó yá kí ni tí gbogbo tá ń produce láyé wa tá ń lò tá fi ń gbádùn tá ń ṣe ní kò ní rọ́bà ní gbogbo nǹkan ni. Ankara ló dàbí Texas. Ṣé Texas ṣáwàlá ní Texas ṣá? Ó dàbí ẹni pé Babaládọjà wọ́n ní iléeṣẹ́ Ankara, Eleganza ní iléeṣẹ́ Eke, àwàlá nìyẹn. A dúró lọ́wọ́ Globalcom tán àti Etisalat. Ó dàbí ẹni pé South Africa náà ní. Wọ́n affiliate gbogbo ẹ̀ náà mọ́ South Africa ni. Àti ẹ̀dúpẹ́ tán ti ẹ̀ṣì forí kankan sọ Nàìjíríà. A ní nǹkan kan tá ń produce. Àwa là ń produce sìmẹ́ǹtì, Ọlọ́run ṣeun. Ẹ já ka àwọn nǹkan tó jẹ́ pé àwa là ń produce kò tó nǹkan. Bí a bá wá fẹ́ kọ́lé, ta fẹ́ ṣe anything, tí owó yẹn bá wá dé dáadáa, we import everything we want to use. What is wrong with the country Nigeria? Èmi rò wípé ó yẹ ká lè rò. Entertainment, ọ̀pọ̀ àwọn ìlú tó pọ̀ ni wọ́n fi entertainment jẹun. Bọ́ọ̀lù nìkan la ranjú mọ́.
gbogbo àwọn òṣèré tó yẹ kí wọ́n gbé lárugẹ tán bá wá tún ṣe nǹkan lẹ̀ tán àwọn kan tún wá máa jáde wípé ẹnìkan ṣe fíìmù kò dùn ọpọlọ tó ti ń gbóná níbi tán tiẹ̀ ti ń kọ́ ẹ̀kọ́ tiẹ̀ dúpẹ́ wọ́n pọ́n sì maintain ẹ̀ lọ tọmọ Nàìjíríà bá ṣe nǹkan kékeré ẹ appreciate ẹ̀ ibi tí kinní yẹn ti ń wá kò rọrùn rárá. Mo rí lórí page Yinka TNT láìpẹ́ yìí tí ọmọ kan lamẹ́ǹtì ń bẹ́ tó lóun ò lè jókòó dáadáa ọmọ Nàìjíríà dẹ̀ tún antagonize ẹ̀ nísàlẹ̀ nítorí pé wọ́n ti raise pé kó dáwó fún àwọn tó máa antagonize yìí wọn ò ní 10 kọ́bọ̀ nínú contribution ṣùgbọ́n tó bá kú bọ̀bọ̀ tí wọ́n ń pè ní Orígbadé yẹn mo screenshot àwọn fídíò ẹ̀ kan mi ò ráyè mi ò mọ bí mo fẹ́ wò pé kí n edit ẹ̀ kó má lọ di pé iṣẹ́ oníṣẹ́ ni wọ́n gbé ara bọ̀bọ̀ yẹn ò yá o tó ṣe ń ṣe jẹ̀gẹ̀ ń sìn lélẹ́yìí níjọ́ tí mo rí pé wọ́n lọ prank ẹ̀ gbogbo àwọn èèyàn ló ti tẹ́rí ẹ̀ sí kámẹ́rà tó náà ti believe pé òun blow nígbà tó bá kú oníràwọ̀ ẹ̀ máa jáde dáadáa àti fi cash fund ara ẹ̀ ò yá báyìí o ìgbà tó bá kú oníràwọ̀ ẹ̀ máa jáde dáadáa tó bá yẹ pé bí mo ṣe ń wò lọ́jọ́ yẹn ó bá millions of naira lákàntì mi máa wá lọ máa dé change life ẹ̀ everybody in Nigeria what is wrong with us ẹ bá mi ṣe àyẹ̀kú dọ́dọ̀ àwọn government solid minerals wa ń bo ló wà gbogbo raw materials wa à ń ta kòkó à ń ta rọ́bà à ń ta timber ṣó ti tán ni gbogbo títà táwa ń tà nígbà yẹn kí ni àwọn ibi tá ń tà sí Nàìjíríà wọ́n dẹ̀ gba petrol lọ́wọ́ wa wọ́n dẹ̀ ní pé irú orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ní wọ́n ti ní petrol tí wọ́n máa lò in the next 200 years àwa la dẹ̀ ń fún wọn lépo wọn múná lọ ń Ghana o àwa la fún Ghana níná o what is wrong with Nigeria gbogbo African country ló lé o torí ọ̀dájú ni dúdú àwọn tá a lè ń sọ yìí wọn bẹ́tà wa o wàláì wọn bẹ́tà wa ṣùgbọ́n wọ́n kàn regulate àwọn kankan ni àwọn náà ń gba rìbá àwọn náà ń gba bribe àwọn náà ń cheat bákan náà lọ́lọ́run ṣe dá gbogbo èèyàn even nígbà tí Ọlọ́run dá ènìyàn tán tínú rẹ̀ bàjẹ́ kì í ṣe dúdú àbí èèyàn dúdú ni ìran Abel àti Cain ni kì í ṣe dúdú àwọn Jew ni nígbà tí Jésù wá tó ń sọ̀rọ̀ sí àwọn èèyàn àwọn Jews ló sọ̀rọ̀ sí àwọn Jews àwọn ará Samaria everywhere Africa náà wà nù wọn ṣá Ọlọ́run máa gbà wá o kí ni àwọn simple things tí wọ́n lè ṣe ní Nàìjíríà tí Nàìjíríà fi lè improve like bọ́n ṣe sáré tán Èkó láyé Àǹbọ̀dé yẹn ọwọ́ kọ́ ló ń tára ṣe o owó ló ń tú ara ṣe o ọwọ́ kọ́ ló ń tára ṣe owó ló ń tára ṣe bí èèyàn bá lè rẹni tó ń romance èèyàn tó ń fọwọ́ jẹ̀yàn lára lójoojúmọ́ tí ò bá sówó ń gbò báyá ní ó mọ̀ gba ọwọ́ yẹn sọ̀hún ọwọ́ ló ń tára ṣe bó bá gbé orí lọ sílé onídìrí tó ò bá lówó lọ́wọ́ onídìrí fún ẹ tó ò bá lọ sí ọjà kó raṣọ gidi kí télọ̀ gidi bẹ́ẹ̀ ràn kò lè búyì kún ẹ tí ilé bá rí jágajàga tó wò bá dé tẹ́ bá ń gba ilẹ̀ ilé yẹn lójoojúmọ́ jẹgẹjẹgẹ torí yẹn náà ló máa owó ló ń tára ṣe if they can just utilize the money we are realizing in Nigeria is rich bá a ṣe ń sọ pé gbogbo nǹkan ti tán in Nigeria sì tún rich ṣé ibì kan la ti ń rí millions of naira fún àwọn adarí wa tí wọ́n dẹ̀ ń san lóṣooṣù 70,000 naira àwọn tó wá ń ṣiṣẹ́ bójójími for 30 days 70,000 naira kò ra dájà àpò rice why is it as hard as this subsidy mo ṣì ń sọ subsidy kẹ́nìkan kan má sọ wípé nítorí wọ́n yọ subsidy mọ́ ọ̀rọ̀ subsidy yẹn dàbí ìgbà tó bá jẹ́ wípé wọ́n sọ wípé okay o iléeṣẹ́ Ṣeun Adébóyè o Adétutù àti Rájí Tìmílẹ́yìn àwọn lalákòóso ẹ̀ o okay o iléeṣẹ́ kan wá ń sọ wípé okay nǹkan tí wọ́n ń produce níbẹ̀ kó má bàa wọ́n fáwọn aráàlú instead of 10 naira a fẹ́ máa fún yín ní 6 naira 4 naira ní kẹ́ máa tà fáwọn aráàlú o wọ́n dẹ̀ ń tà bẹ́ẹ̀ meanwhile Rájí àti Bánkẹ́ ni wọ́n ń pín owó iléeṣẹ́ yẹn wá tó wá ń subsidize wọn yẹn ó wá discover ó wá stop subsidy yẹn nǹkan tó wá ń tà nílé iṣẹ́ yẹn wá bọ́ sí 15,000 naira báwo ló ṣe jẹ́ but ṣe bí Rájí àti Bánkẹ́ ni wọ́n ń pín owó yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ Rájí àti Bánkẹ́ ló yẹ kó affect
kí ló ṣe wá affect production tí ò gbádùn subsidy yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ó mì pé láti ta epo wa ní 50 naira, láti ta epo wa ní 20 naira, láti ta epo wa ní 40 naira kò tún ní kò pa wá lára. Torí ìgbà tán náà reduce subsidy ló di 165,000 ló di 165 naira subsidy tí kò dé NNPC. But why gan tí government ò lè ṣàkóso gbogbo àwọn nǹkan yìí? Ṣebí labroad tán lọ, ṣebí government ló wà ní in charge everything. Kí ló dé tí gbogbo nǹkan ń bọ́ sọ́wọ́ individual? Àwọn nǹkan tó jẹ́ resources orílẹ̀-èdè Nàìjíríà, why tó jẹ́ individual ló ń control àwọn kan ló ra electricity? Why? Water corporation ti lọ, wọn ò ríṣẹ́ ṣe mọ́ torí pé telecommunications dé. Nàìjíríà wà ní telecommunication company. Kí ló ṣe Nitel? Kí ló yẹ tí Nitel ò lè continue láti tún máa generate owó? Bàbá OBJ bínú wó gbogbo toll gate ni, gbogbo owó tí wọ́n fi ṣe toll gate igbó ó waste dànù. Àwọn ọlọ́pàá dẹ̀ wà ń bẹ́ díẹ̀ nígbà yẹn, but wọ́n wò pé gbogbo owó tó ń jáde láti toll gate what was it used for? Wọ́n sanwó toll gate títí ń bàjẹ́ lójoojúmọ́. Ẹ wo àwọn èèyàn pàtàkì títí tí wá ti pa. I can remember Bọ̀dá Àlàdé, I can remember Mighty marketer yẹn, I can remember Babalẹ́rìpa, a lot of people like that. Gbénga Adébóyè inú accident ni ò bá ti kọ́kọ́ kú, ṣe bẹ́ẹ̀ gbọ́ nínú record ẹ̀. Ìgbà tí local chairman tó bá wá rè, local chairman kan ní Ìrágbìjí, ṣé Èjìgbò àbí Èjìgbò kọ́ ni? Èjìgbò kọ́ ni. Ibẹ̀ ni mo máa ń gbà lọ sí Ìlọrin nígbà yẹn. Ó wá rì síwájú local government ẹ̀ gangan. Àwọn èèyàn wá wọ́n wá fi ṣe ẹ̀yẹ. Nígbà tí mo máa padà bọ̀ wọ́n ti ń ṣe títì yẹn. Kí ló dé tó yẹ pé selfish interest nìkan là ń protect ní Nàìjíríà? Why is everybody protecting him or herself? Every man to himself là ń ṣe ní Nàìjíríà. Why ti subject tó wà ní under ọba tí ò ní túmọ̀ sí ọba? Why tí aládé ń gbàbọ̀dè fún ọmọ onílẹ̀ rẹ̀, tí aládé ń gbàbọ̀dè tó ń ábọ̀ àwọn àlejò láti ọṣẹ́ dẹ̀ ń ṣe àwọn ọmọ ẹ̀ tí ò dẹ̀ rí nǹkan kan ṣe sí, tó dẹ̀ tó ń wọ̀nà àwọn ọmọ ẹ̀ wípé kán ṣọ́ra fàlejò, òun ò gbọdọ̀ kọjú ìjà sí wọn mọ́, tí wọ́n dẹ̀ ń pa àwọn ọmọ ẹ̀ mọ́ lọ́wọ́. What is wrong with Nigeria? Ilẹ̀ Yorùbá láti sọ wípé omi àtẹ̀jẹ́ dàpọ̀. Ọmọ Yorùbá lèmi o. Ṣọmọ bàbá ń bàbá o. It is well with us. Ó dàárọ̀. Kí ló dé? Kí ló dé náà? This one.